láyà ṣòro jáde Kolomori àwòlíyà. láyìlá àyíláyà ṣòro jáde olúrùlé àwòlíyà láyà ṣòro jáde olè hàn láyìlá àyíláyà ṣòro jáde olúrùlé àwòlíyà. أدام الله حياته أدام الله حياته akí wọlé àwọn bàbá wa àgbà. akí olówó wa bàbá wa mọ̀lánà aṣọ́gun ìdáàmì ìbúlọ̀dà àlìọ̀báwí ọlọ́mọṣà jẹ́ àríwọ̀ pẹ́ wọlá nàbí wa Muhammad wọlá la ilaha illallah wọlá Muhammad rasulullah wọlá Muhammad habibullah. ó yẹ ẹja lọ máa jókòó ẹja lọ máa jókòó ẹja lọ máa jókòó àwọn ṣé òtún yọ̀ǹda wa ẹja lọ máa jókòó torí ọlọ́ta nàbí wa Muhammad. ẹja lọ máa jókòó torí ọlọ́run. ẹja kùtù tó lọ́run àgbà ẹ̀ kọ́kọ́ láàyè gbogbo ẹ̀yẹ bàbá wa àgbà ẹ̀ láàyè fún ọmọ ayé kọ́kọ́ nípa ẹ̀sìn torí ọlọ́run nàbí wa Muhammad. abalógun abalógun. àti àwọn bàbá wa àgbà. àti ìwọlé àwọn bàbá wa àgbà. torí ọlọ́run ẹ̀yin lẹ́dẹ̀ mi. alamdudurikun ẹ̀yin lẹ́lẹ̀ ní. bikuli lisani bal bikuli jawarina naqulu lakum ahlan wa sahlan wa marhaba. akí àwọn bàbá wa àgbà tó já sí wípé inú ilé àgbàlagbà ni wọ́n ti ń mú mi àgbà. gbogbo ẹnikẹ́ni tí ò bá ṣàgbà kò lè dàgbà. ẹni tágbà bá ti kàn dandan náà ni kí wọ́n fi àgbà lọ. tí wọ́n bá ń sọ wípé èèyàn pẹ́ nínú ayé tóun náà tí wọ́n fẹ́ máa pé èèyàn ọ̀tọ̀ lẹ́lòmíì tó já sí pé yóò pé tí ò lè pé èèyàn. bàbá wa tàbáràkà ọlọ́mọṣẹ́ àjẹárí yín pẹ́ ọlọ́mọba aṣọ yín ọlọ́lùbáríkà nàbí wa Muhammad sallallahu alaihi wasallam. a kí ìwọlé ẹkùn ọmọ ẹkùn kìnìún ọmọ kìnìún. bó o bá sọ wípé o fẹ́ máa tọ́jú bọ ipò kankan nínú wìláyà kò sí wìláyà kan kò sípò kan nínú wìláyà tí mo dáná Sheikh Muhammadu Jami tí wọn kọjá mbẹ. lọ́dọ̀ tàwọn tí wọ́n ń sọ lẹ́nu tí wọ́n ní wèrè ni wèrè ni ó dẹ̀ ń sọ wá dolówó wèrè ni ó dẹ̀ ń sọ wá dọlọ́lá wèrè ni ó dẹ̀ ń sọ ẹrú dọmọ.
tí Maulana Sheikh Muhammadu Al-Jami kò sí olólùfẹ́. tí wọ́n fi lisanu kudiratu wali jalala tí wọ́n fi ń sọ̀rọ̀ wọ́n ní ìwọ ọba Ọ̀fà níjọ́ tó o bá ti lè gun ọmọlanke yìí tó o gún bọ́ síta níjọ́ náà ló dé ní yẹpẹrẹ ṣèbí wọ mọ́tò tayé nìwọ máa gùn ṣùgbọ́n níjọ́ tí ìwọ ọba ìlú Ọ̀fà tó o bá ti lè fi ṣe kíni tó o bá ti lè gun ọmọlanke yìí tó o gún bọ́ta o ti dẹni yẹpẹrẹ wájú Ọlọ́run o ti dẹkun yẹpẹrẹ wájú àwọn èèyàn. akíwà bá wa gbà tí wọ́n wà níkàlẹ̀ mo sọ lẹ́ẹ̀kan mo ní ọ̀tọ̀ ní náíbùlì fáìlì ọ̀tọ̀ ní fáìlì káwọn máa sọ wípé náíbùlì fáìlì ló wà ń jókòó yìí àmọ́ nǹkan tá à ń ṣe ni àwọn kò tí ì hùzùlù. àṣìṣọ́ ni. bó tẹ̀lé pàtì ẹ̀ tí ì hùzùlù. ṣùgbọ́n fáìlì gangan ló wà ń kalẹ̀ yìí. bàbá wọn bàbá wa Maulana Sheikh Muhammadu Al-Jami Bulala. pírẹsidẹ́ǹtì gbogbo nǹkan tó ń jẹ́ Bulala pátápátá lórí tilé tó kó. wàláì transformer àwọn máa dá a mà ní. ibi tí a Sheikh Abdul Hamid ọlá nàbì Bulala ibi tí wọ́n ti mú iná yìí wọ́n mọ́ ọ lọ mú dàrẹ́ẹ̀tì ni. ẹ gbọ́ wọ́n lọ mú dàrẹ́ẹ̀tì ni. láti ilé iná. láti ibi tí wọ́n ti ń ṣe kíni tí wọ́n ti ń bíldì nǹkan dáadáa. akíkalẹ̀ bàbá wa Maulana Sheikh Muhammadu Al-Jami Bulala. amusa kaku alahu yasu. kìnìún ọmọ kìnìún ẹkùn ọmọ ẹkùn gbogbo nǹkan pátápátá lẹ́yìn lè máa parọ́ pé òun jẹ́ nínú ayé ó gbọ́dọ̀ máa parọ́ pé yẹ̀ pé o jẹ́ ní Ọlọ́run fúnra rẹ̀ ó gbọ́ tó bá tún wọ́n fẹ́ parọ́ pé ìjẹ́ ní Ọlọ́run ọba olójú ọ̀dọ̀ àwọn ẹni tó ti máa parọ́ rẹ̀ ẹ rí bí ó ṣe máa rí nù ni bẹ́yàn bá ń pe orí akọni lọ́wọ́ ń bì kan àwọn ẹni Ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ó lè máa tún wá wọlé. mo ń kí bàbá mi àgbà àmọ̀wé àkí orí kan fìlà mẹ́fà mo ń kí wọn lọ́wọ́ nù ni o wọ́n máa sọ wípé à ń pọ́n Bulala lé à ń gbé gẹ́gẹ́gẹ́ à ń yin Maulana Sheikh Muhammadu Al-Jami à ń yin wọn iṣẹ́ tí wọ́n bá ti parí nínú ilé òun ni wọ́n sọ ń ta ẹ̀rí bàbá wa gbàtẹ́ rí kalẹ̀ yìí Maulana Sheikh Muhammadu Al-Jami Bulala wọ́n sọ wípé Sheikh Abdul Hamid mo gbọ́dọ̀ wà níbi kíní yìí lé ní ọ̀nà pọ̀ fún bàbá kéèyàn tó wá gbé pírẹsidẹ́ǹtì gbogbo nǹkan tó ń jẹ́ Bulala pátápátá kéèyàn tó gbé wọn kúrò nílùú Ọ̀fà wá sí ibi báyìí eré kọ́ wàsákọ̀ akí gbogbo àwọn ẹni Ọlọ́run ọba tí wọ́n wọlé bàbá wọn oníwàásí tèmi akíyín ọlọ́mọṣàjẹ́ àríyín pẹ́ mọ̀ ń kí ọ̀gá wa bàbá wa ayé wa ọ̀run wa orí òtútù máa fáwọn ọ̀tá ayé wa ọ̀run wa àpèrà náà ṣe wá òrùn tá a fi ń sásọ Shamsul Huda Maulana Sheikh Muhammadu Al-Jami Bulala ìwọ tó o bá wí dáadáa o ní rí kú ọmọ Maulana Sheikh Muhammadu Al-Jami Bulala àwọn ni wọ́n ń wọlé Ọlọ́run ọba tí wọ́n dẹ̀ ń rí wọ̀ àwọn ni wọ́n ń bọ́ lọ́wọ́ ọba nájú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ bẹ́ẹ̀ yẹn bá wá pẹ̀lú àwọn bàbá wa Maulana Sheikh Muhammadu Al-Jami Bulala yóò dẹ̀ máa nímọ̀ nípa tọ́lọ́wọ́n ọba wọ́n dẹ̀ máa fi gbogbo nǹkan wọ́n máa fi yé wọ́n máa fi gbogbo nǹkan mọ̀ ẹ rí Maulana Sheikh Muhammadu Al-Jami Bulala gbogbo ìgbà tí wọ́n bá ti fẹ́ kírun pátápátá Mẹ́kà ni wọ́n ti kírun tiwọn ìwọ wá sọ wípé kò rí bẹ́ẹ̀ kí ló dé tó fi sọ pé kò rí bẹ́ẹ̀ ìran wòlíì wo bàbá ti tiẹ̀ ń ṣe àwọn a máa pariwo Maulana Sheikh Muhammadu Al-Jami Bulala káàkiri ọ̀tọ̀ wa máa bínú kò yẹ kí wọ́n bínú torí wípé oní nǹkan ló pe Maulana ò dáṣẹ́ náà jẹ́ fúnra wọn
ìgbà tó ní nǹkan ti pé Maulana nù ní dandan náà ni kí wọ́n jẹ́ pé ó ní nǹkan. àwa dúpẹ́ fún Maulana Sheikh Muhammadu Jamiu Bulala ọlọ́mọṣẹ́ àjíárí yín pé bàbá àmín wọlá nabi wa Muhammad wọlá la ilaha illallah wọlá Muhammad Rasulullah wọlá Muhammad Habibullah. mo ń kí bàbá Maulana Sheikh Muhammadu Jamiu Bulala mo ń kí wọn lọ́wọ́ ni o mo ń kí bàbá ní kalẹ̀ ní ọlọ́mọṣẹ́ àjíárí yín pé amina wọ́n lá nífẹ̀ẹ́ Bulala àṣẹ ní nífẹ̀ẹ́ rẹ̀ sí bọ́lá wọn ọba ló pé ìran wòlíì wo ni bàbá ti tiẹ̀ ń ṣe tó bá yá sí pé o fẹ́ mọ̀ yìí pé wòlíì ni bàbá ẹ̀ bí wòlíì kọ́ ni bàbá rẹ̀ ya fọ́tò bàbá rẹ̀ kó wá bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ street yín kó o pin dókè rẹ̀ kó o gbóyè yẹn tí ó gbà lọ́wọ́ yín ṣùgbọ́n ní nǹkan ló pe ó ní nǹkan ọjọ́ kan mo fẹ́ gun ọ̀kadà níbì kan mo wá rí tí ó ní ọ̀kadà ó wá lẹ fọ́tò Maulana Sheikh Jamiu ó wá lẹ̀ mọ́ bí koto ẹ̀dá kò ṣe Sheikh Jamiu ló ní pé kí wọ́n lẹ fọ́tò òun mọ́ bí koto àbọ̀wá tó ní bàbá wa Maulana Sheikh Muhammadu Jamiu ọlọ́run ọba dákun jọ tún bá lọ́rẹ̀ mi yín bàbá. sayubuki karabal arisi. fakiyan wasufiyan fakun laysa waidan. fakara lidinina. fàyínì wàákìláyì yàgà ànṣọ́wù. fazalika kọ́ọ̀sìn lámìyẹsù kálíbù tukọ̀. wàhálà jàwúlù kéfà yẹsùlù dìrín. sayubuki karabal arisi. bàbá wa gbà ọlọ́run jẹ́ àríyìn pẹ́. lidinina. Sheikh Lukman ọlọ́mọṣà jẹ́ àríyìn pẹ́. ẹ̀ ní rí wàhálà. dini láì fi àrídì Yorùbá. àti gbogbo àwọn àyímọ̀ tí wọ́n wà níkàlẹ̀ ọlọ́mọṣà jẹ́ àríyìn pẹ́. àmín. bàbá wo oníwàásí tèní ọlọ́run jẹ́ àríyìn pẹ́. àmín. gbàtà àti rólówó wa níkàlẹ̀ dandan náà ni fún wa gbogbo nǹkan ti rọrùn fún wa láti ṣe. ó ti rọrùn náà. tó nígbà tí àwọn bàbá wa gbà tí wọ́n wọlé a ti pè Faisal Amira wa a ti ṣe tàrí fún wọn. ẹni tá à ń lọ sọ́dọ̀ wọn sìn Faisal Amira náà ni. àwọn náà ni Faisal Amira alájà wa Tawakalitu. ẹ máa bọ̀. ẹ dàgbà máa bọ́ ń ta torí ọlọ́run tàbí wa Muhammad. ajá Tawakalitu. sẹ́ni pé oní nǹkan ti dé ìgbà tó ní nǹkan ti dé yìí wàláhì kò sí táìmù mọ́ ẹ̀yin gangan lẹ́yìn. torí ànábì wa Muhammad. Oya ẹ máa wọ́n báyìí ok oya lọ kí ṣe o ẹ lọ káwọn ṣe o. ẹ̀yin gangan lẹ́yìn wọn ò ní fẹ́ lómi ṣe yín. Faisal Amira ẹ máa bọ̀ ajá Tawakalitu. ẹ máa bọ̀ táyà ẹ máa bọ̀ táyà ẹ máa báyìí. ẹ dẹ́kun gbogbo àwa tí ajá Tawakalitu. à ń sọ wípé ojú òní ti àlájà wa Tawakalitu ẹ̀yin gangan ẹ dáhùn àbọ̀ ń ta torí ọlọ́ọ̀tà nábì wa Muhammad lómi ṣe yín. torí ọlọ́ọ̀tà nábì wa Muhammad àwọn ní nǹkan ti dẹ́sẹ̀ àwọn ní nǹkan ti dé ẹ dákun torí ọlọ́run ọkùnrin bá obìnrin báyìí ọkùnrin báyìí obìnrin báyìí torí ọlọ́run ẹ̀yin ìyàwó ẹ̀ ní dààmú torí ọlọ́ọ̀tà nábì wa Muhammad àwọn ní nǹkan ti dé àwọn ní nǹkan. Faisal Amira àwọn tí mo rí lẹ́ẹ̀kan kọ́ yìí o gbogbo àwọn tá a bọ́ Faisal Amira wá pátápátá ẹja máa bọ́ ń ta. wọ́n ní aláìlá àhílá gbogbo àwọn tá a bá Faisal Amira wá kó la máa lọ díẹ̀ díẹ̀. aláìlá àhílá. Faisal Amira ọlọ́run jẹ́ àríyìn pẹ́ wọlá nàbí lọ́dọ̀ ọlọ́run wàhálà ìbànújẹ́ ọlọ́mọdé ọjọ́ sí wọlá láhàúlà ẹ rí i pé a ṣe àfihàn Amira wa lẹ́yìn Amira Faisal Amira ló kù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ní láti máa ṣe ẹ rí àwọn àgbà 20,000 naira lọ́dọ̀ Amira ó pé lọ́dọ̀ tẹ̀yìn náà wípé a ṣe àfihàn yín níbi dáadáa àti ká gba 20,000 20 what.